ọlọ́run ọba Elédùmarè dákun bá wa dá ètò ààbò padà sórílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn ajínigbé mà tó ti jí èèyàn 11 gbé ní Ìsápá lẹ́bàá ìlú Eruku. Wọ́n mà yin ìyá arúgbó kan ní ìbọn. Nàìjíríà ègbìnrin ọ̀tẹ̀ bí a ṣe ń pàkan báyìí ni òmíràn mà tún rù ní ẹ̀ka ètò ààbò ní ìpínlẹ̀ Kwara àti ní ilẹ̀ Nàìjíríà lápapọ̀. Ìdí mà ni wípé ìròyìn mìíràn tó tún tẹ̀ wá lọ́wọ́ tí akọ̀ròyìn tó sì fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ajínigbé mà tún ní wọ́n tún ti ya wọ ìlú Ìsápá ní ìpínlẹ̀ Kwara tí wọ́n sì jí èèyàn 11 gbé lọ o. Àkọ̀tun ìṣẹ̀lẹ̀ ìjínigbé yìí olóṣìn wáyé lẹ́yìn wákàtí 24 táwọn agbébọn yọ̀ǹda àwọn olùjọ́sìn 38 tí wọ́n mà jí gbé ní ìlú Eruku ní ìjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara. Ìlú Ìsápá yìí òun ló sì wà ní ìjọba ìbílẹ̀ Èkìtì bákan náà tó sì tún súnmọ́ ìlú Eruku. Àwọn ajínigbé náà tí wọ́n jí èèyàn 11 gbé ní ìlú náà wọ́n mà tún yìnbọn mọ́ ìyá àgbàlagbà kan gẹ́gẹ́ bí ẹni tíṣẹ̀lẹ̀ náà tó sojú rẹ̀ tó mà báwọn akọ̀ròyìn sọ̀rọ̀. Ó mà ṣàlàyé ó ní déédéé aago 7 àṣálẹ́ ọjọ́ ajé Monday àná ó ní ìṣẹ̀lẹ̀ náà mà wáyé o ní ìlú Ìsápá. Ọ̀gbẹ́ni Káyọ̀dé ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Ó mà ní ọdẹ ìbílẹ̀ kan olókọ́kọ́ lọ kojú àwọn agbébọn náà tí wọ́n sì yìnbọn lù ú ṣùgbọ́n ìbọn náà kò mọ̀ wọlé sí i lára. Lẹ́yìn èyí Káyọ̀dé ni wọ́n mà kọlù àwọn aráàlú tí wọ́n sì yìnbọn mọ́ ìyá àgbàlagbà. Lẹ́yìn èyí wọ́n mà jí èèyàn 11 wọ́n mà jí gbé lọ o. Haúsá 10 lọkùnrin àti obìnrin pẹ̀lú aláboyún kan tó jẹ́ ẹ̀yà Yorùbá ó ní wọ́n mà jí gbé o. Ó wá ṣàlàyé pé inú ìbẹ̀rùbojo làwọn èèyàn agbègbè náà wà láti àná tí kò sì tíì sí ìgbésẹ̀ kankan lórí rẹ̀. Ó wá fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn 3 nínú àwọn 11 náà ó ní wọ́n mà mórí bọ́ lọ́wọ́ àwọn ajínigbé náà tí wọ́n sì wà ní ìlú Eruku báyìí. Ọ̀kan lára àwọn ọdẹ agbègbè náà ọ̀gbẹ́ni Wàsíù tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí ó mà sọ wípé aláboyún ó mà wà lára àwọn tí wọ́n mà jí gbé náà. Ó wá ṣàlàyé pé èèyàn 5 nínú mọ̀lẹ́bí kan ó mà wà lára àwọn tí wọ́n jí gbé o. Nígbà tí àwọn akọ̀ròyìn tí wọ́n kàn sí alukoro àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara Èjìrẹ́ Tóun Adéyẹmí kò mà tí ì sọ nǹkan kan lórí ìṣẹ̀lẹ̀ náà. Bákan náà ó ní ìjọba ìpínlẹ̀ Kwara kò tí ì fi àtẹ̀jáde kankan síta lórí ìṣẹ̀lẹ̀ náà. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa dá ètò ààbò padà sórílẹ̀-èdè wa Nàìjíríà o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ látàárọ̀ Ọlọ́run ó dé gbìyànjú èmi àti ńlá dé o.